Àwàlálẹ̀. Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi. Olólùfẹ́ yín Ògúnmọ́rọ́tì Ọládayọ̀ ló ń kí yín wípé ẹ kúlé o. Orí ìkànnì Àwàlálẹ̀ TV la wà. Bẹ́ẹ̀ sì ni a wà nínú ìwé ìgbàlónígbàǹkà èyí tí a kọ láti ọwọ́ Olúyẹmisí Adébọ̀wálé. Lónìí ewì tá ó máa wò ni mo pè ní gbàgúdá èyí tí à ń pè ní ẹ̀gẹ́. Ẹ máa bá mi ká lọ. Gbàgúdá lorúkọ tá à ń pẹ̀gẹ́. Ọba ni nínú igi tó ń dóúnjẹ. Ìjòyè pàtàkì ni láàrin igi tó ń taṣu. Bọ́mọdé ṣe ń fẹ́ ẹ lójú làgbà ń fẹ́ ẹ nímú. Nítorí ohun mìíràn kọ́, nítorí ohun tá à fi ṣe ni. Ohun à ń fi gbàgúdá ṣe lè pógún. Ohun à ń fi gbàgúdá ṣe lè pọ́gbọ̀n. Gbàgúdá ló pàwọ̀dà tó di gàárì. Ẹ̀gẹ́ ló paradà tó di láfún. Gbàgúdá yìí náà ló wọmi títí tó di fùfú. Inú ẹ̀gẹ́ ni sítáàsì amásọgán ti í jáde. Gàárì ni baálé ohun à ń fẹ̀gẹ́ ṣe. Láfún ló jẹ́ ọ̀tún, fùfú ló jẹ́ òsì. Bí gàárì ò sí nílé, ojú ọmọdé akọ́rẹ́ lọ́wọ́. Bí gàárì ò sí lọ́ọ̀dẹ̀, ara àgbà lọ́tìkọ̀. Bí gbàgúdá ń bẹ lóko, ara yá gágá. Bí gbàgúdá ń bẹ nígbẹ̀ẹ́, àyà kò fóni. Gbàgúdá o kú iṣẹ́ o jàre. O kú ìgbáyé lọ́wọ́ ebi. O kú ìgbàlú lọ́wọ́ èèyàn. Báyìí ni a parí ewì yìí lónìí. Kí ni àríwísí ti yín? Ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀ mọ̀ ń tà ń pè lẹ́gẹ̀ẹ́ bí? Kí ni ohun tí ẹ̀yin ń fi ẹ̀gẹ́ ṣe lọ́ọ̀dẹ̀ ti yín? Ẹ fi àríwísí yín sí abẹ́ fọ́nrán yìí. A wá máa fèyí ṣe lọ lórí ètò lónìí. Kó tó wá dìgbà mìíràn táwọn máa pàdé. Mi ò ní gbọ́kù yín o, ẹ ò ní gbọ́kù mi. Ká fìre pàdé o. Ó dàbọ̀.